Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ò ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Mo kí gbogbo ẹ̀yin subscribers ẹ ṣé ẹ kú àdúrótì lórí channel mi. Ọlọ́run Elédùmarè ọba láàánú wa bá mi nawọ́ àánú, ìgbéga, àlàáfíà sínú ayé yín. Èní ni 1st of September, kú oṣù tuntun. Happy new month to you all. Ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lénìí, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Èyí tí a gbọ́ lénìí ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ààfin bàbá Werinla, òun ni a ní ká mú wá fún yín. Ṣé mọ̀ pé mo sọ gist bí kábíyèsí ṣe gba immunity lọ́wọ́ Sisi wa ní àná nítorí gbogbo àwọn nǹkan tó ń ṣe ní inú ààfin. Wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣe nínú ààfin, wọ́n ní wọn fi òótọ́ ṣe. Wọ́n ní priestess tuntun tí bàbá Werinla tí ó ń rí wọṣẹ́ fún wọn, wọ́n ní òun náà sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí wípé àǹtí wa ń sọ ọ̀rọ̀ tó ń sọ nítorí pé kò fẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin ni. Wípé gbogbo nǹkan tí ó dẹ̀ sọ wípé wọ́n ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Wípé inú bàbá Werinla ò dùn sí láàrin ọmọ àwọn Tádéníkáwò fún odindi ọdún kan. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló bí bàbá Werinla nínú. Wípé báwo ni a ṣe máa ṣe irú nǹkan báyẹn nítorí pé kò fẹ́ kí ọmọ àwọn kó padà wá sínú ààfin àti ìyàwó àwọn. Wípé kí ni àwọn ṣe tí àwọn fi deserve irú ìwà tí àǹtí wa wù sí àwọn yìí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bàbá Werinla, wọ́n ní wọ́n pe gbogbo àwọn elders sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n dẹ̀ rí àǹtí wa wípé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé nǹkan tí àǹtí wa tó fi bẹ̀rẹ̀ sí gbé àwọn sacrifice yìí òun nítorí pé Queen Naomi ò lè fọwọ́ kàn nítorí pé ẹ̀sìn wọn ò jẹ́ kí wọ́n lè ṣe. Ìtorí ẹ̀ ni àǹtí wa fi wọ inú ààfin yẹn. Ṣùgbọ́n àtìgbà tí àǹtí wa ti wọ inú ààfin, wọ́n ní nǹkan tí wọ́n rán wọn ni wọ́n ń ṣe. Bí a ṣe gbọ́ wípé bí wọ́n ṣe máa di aya ni wọ́n ń lé kiri. Ẹ̀yin èèyàn lé, ìtorí ẹ̀ Queen Naomi ní àwọn ò ní ever gbà kí àǹtí wa kán gbé gbogbo àwọn sacrifice fáwọn mọ́. So ìtorí ẹ̀ ni wọ́n fi ní wọ́n mú another princess, èyí tí orúkọ ẹ̀ ń jẹ́ Adétutù, láti máa mú gbogbo àwọn sacrifice yìí láti máa ṣe fún on behalf of Queen Naomi. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Bí a ṣe gbọ́, wọ́n ní àṣírí tú sí bàbá Werinla lọ́wọ́ wípé gbogbo ìgbà tí Queen Naomi fi wà ní inú palace yẹn, wípé gbogbo nǹkan tí àǹtí wa ń ṣe ti ara ẹ̀ ló ń ṣe. Lẹ́yìn ìgbà tí Queen Naomi kúrò nínú ààfin, wọ́n ní gbogbo àwọn nǹkan tí àǹtí wa ń sọ, wọ́n ní kì í ṣe nǹkan tí àwọn alálẹ̀ sọ ni wọ́n ń sọ. Wọ́n ní Princess Adétutù yìí òun ló ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yìí fún bàbá Werinla. Nígbà tí bàbá Werinla béèrè wípé ṣé àwọn alálẹ̀ sì fẹ́ kó jẹ́ Queen Naomi ni ó máa jẹ́ queen àwọn. Wọ́n dẹ̀ ní pé wọ́n sọ wípé láti ìbẹ̀rẹ̀ ni àwọn alálẹ̀ ti choose Queen Naomi o. Wípé kò sí nǹkan kan tí ó lè yẹ̀. Wípé nítorí bí Queen Naomi ṣe wà yẹn, wọ́n di ìtẹ́ bàbá Werinla mú ni. Wípé àwọn alálẹ̀ ló fi Queen Naomi fún kábíyèsí. Wọ́n ní so gbogbo àṣírí yìí tú. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ bí àǹtí wa, wọ́n ní àǹtí wa ò lè jiyàn. Wọ́n ní àǹtí wa ò lè jiyàn. Wọ́n ní bí àṣírí ṣe tú nìyẹn. Wípé àǹtí wa kàn ń ṣe ti ara ẹ̀ ni ò fi fẹ́ kí Queen Naomi àti Prince Tádéníkáwò kan padà wá sí inú ààfin. So gbogbo àwọn ìgbésẹ̀ àǹtí wa yìí, bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n ń ṣe tara wọn ni. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe òun ní pé kí Queen Naomi má padà wá sí inú ààfin yẹn àti Tádéníkáwò. Wọ́n ní ìgbà tí kábíyèsí rí gbogbo àṣírí yìí tó tú,
wọ́n ní bí kábíyèsí ṣe gba immunity àǹtí wa lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly. So ẹ̀yin èèyàn mi, wọ́n ní bàbá wa, wọ́n ní wọ́n sọ wípé kí wọ́n wó ibi tí àǹtí wa tó ti ń ṣe prayer nínú ààfin wọn. Wípé tó bá fẹ́ ṣe prayer, kó lọ kọ́ shrine ẹ̀, kó lọ kọ́ sí compound àwọn family wọn. Wípé kó gbé shrine ẹ̀ kúrò nínú ààfin àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, wọ́n ní bàbá wèrè ńlá, wọ́n ní nǹkan tó sọ nìyẹn, wọ́n ní káwọn gáàdì yẹn kan wó gbogbo ẹ̀. Nítorí pé àwọn ò fẹ́ ẹni tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n á sọ fún, ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n á wí fún àwọn. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó ba inú àǹtí wa jẹ́ o. Wípé ṣe ni àǹtí wa ló fẹ́ dákú nígbà tí kábíyèsí ní kí àwọn guards kí wọ́n wó gbogbo shrine ẹ̀. Èyí tá a dẹ̀ tún gbọ́ òní lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ immunity tí wọ́n ní bàbá wa ère ńlá tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín wípé bàbá wa ère ńlá ní gbogbo ọ̀rọ̀ tí ó ń sọ fáwọn wípé kò rí bẹ́ẹ̀. Wípé gbogbo nǹkan tó sọ fáwọn pátápátá, wípé ìyá onífá gan ti confirm ẹ̀ pé irọ́ ni. Wípé princess tuntun èyí tí ó dẹ̀ ń ṣe ojúṣe tiẹ̀ ní inú ààfin nísìn, wọ́n ní òun náà ti confirm ẹ̀ pé irọ́ ni. Wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni àwọn alálẹ̀ ni wọ́n ti choose Queen Naomi láti jẹ́ queen bàbá wa ère ńlá, ìyẹn tó dìrọ̀ mọ́ ìtẹ́ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní gbogbo ìgbésẹ̀ bàbá wa ère ńlá pé ó ṣì wà bí ó ṣe wà o láti gba immunity ní ọwọ́ àwọn sìsé wa mẹ́ta yìí. Ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé nǹkan tá a gbọ́ ni àfojúrí, allegedly ni àwọn nǹkan tá à ń sọ. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo etí tó ń gbọ́ mi o. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ máa gbáradì fún prize giveaway wa tó ń bọ̀ ní ọ̀nà ní October 15. God bless you all. Share, like and subscribe. Mashola Gist TV. Love you all.